wọ́n ti lu gbajúgbajà wòlíì obìnrin tó jẹ́ wòlíì ìjọ kérúbù ní ìyún wòlíì olùṣeyẹ yomi sólóyè. Wọ́n ti lu màmá náà ní jìbìtì owó ńlá owó iyebíye tí ó lé ní ẹgbẹ̀ta-lé-mẹ́ta mílíọ̀nù náírà (603 million naira) tó sì jẹ́ pé ọ̀kan lára àwọn tó lu màmá náà ní jìbìtì ìyún Halimat Adéníkẹ́ Tẹ́júoṣó. Wọ́n ní obìnrin náà ó ti júbà ehoro, ó ti na pápá bora yún pé ó ti sálọ ráúráú lásìkò yìí. Bí wọ́n bá ń sọ̀rọ̀ àwọn wòlíì ìjọ kérúbù tó jẹ́ obìnrin, ọ̀kan pàtàkì ni wòlíì olùṣeyẹ yomi sólóyè tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn ọmọ ìjọ ni màmá náà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n níṣe ni ìròyìn tó jẹ́ kàyéfì ó máa jáde wípé àwọn méjì kan ìyún Gidado Ibrahim àti ẹnìkan tí wọ́n tún ń pè ní Halimat Adéníkẹ́ Tẹ́júoṣó, wọ́n ní wọ́n lu màmá náà ní jìbìtì mílíọ̀nù mẹ́ta-lé-ní-ẹgbẹ̀ta náírà (603 million naira) ni wọ́n sì ní wọ́n lu màmá ọ̀hún. Ǹjẹ́ kí ló wá pa wòlíì olùṣeyẹ yomi sólóyè? Kí ló pọ̀ òun àti Gidado Ibrahim àti Halimat Adéníkẹ́ Tẹ́júoṣó pọ̀? Nínú ìròyìn tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ ni wípé àwọn méjèèjì ni wọ́n lọ bá wòlíì yomi sólóyè lọ́dún 2024 wípé àwọn ní ẹnu àti agbára láti bá rí iṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àjọ elépo rọ̀bì orílẹ̀-èdè Nàìjíríà ìyún the Group Managing Director Nigeria National Petroleum Corporation Limited NNPC Limited, tí ó sì jẹ́ pé níṣe làwọn méjèèjì parọ́ wípé iléeṣẹ́ ààrẹ ni làwọn ti ń ṣiṣẹ́. Kódà wọ́n parọ́ wípé ọ́fíìsì olùdámọ̀ràn pàtàkì lórí ètò ààbò fún ìjọba Nàìjíríà National Security Adviser NSA ni làwọn ti ń ṣiṣẹ́, táwọn sì lẹ́nu láti sọ di ọ̀gá àgbà àjọ elépo rọ̀bì orílẹ̀-èdè Nàìjíríà. Owó tí wọ́n ní àwọn méjèèjì tí wọ́n ní kí wòlíì yomi sólóyè mú wá láti rí ipò náà, ènìyàn gbọ́ pé iye owó tán fi lù ní jìbìtì èèyàn mílíọ̀nù mẹ́ta-lé-ní-ẹgbẹ̀ta náírà (603 million naira). Bẹ́ẹ̀ la gbọ́ pé wòlíì yomi sólóyè náà ó gbàgbọ́ pé wọn yóò bá wá iṣẹ́ náà tó sì kó owó fún wọn, ṣùgbọ́n tí àṣírí padà tú pé àwọn ẹni náà oníjìbìtì ni wọ́n sì ṣiṣẹ́ ní iléeṣẹ́ ààrẹ. Eléyìí ló jẹ́ kó fi ọ̀rọ̀ lọ àjọ tó ń gbógun ti jẹgúdújẹrá àti ìṣòwò ìlú báṣubàṣu, tí wọ́n sì ti gbére Gidado Ibrahim tí wọ́n ti rí òun mú, ṣùgbọ́n tí wọ́n ò tí ì rí Halimat Adéníkẹ́ Tẹ́júoṣó tí wọ́n rí mú di àsìkò tí a ṣàkójọpọ̀ ìròyìn yìí. Ní ọ̀sẹ̀ tí a wà nínú èyí lọ́jọ́ Ajé tí ṣe Monday ọ̀sẹ̀ yìí ni wọ́n fojú Gidado Ibrahim bá iwájú onídàájọ́ H. Muazu ti ilé-ẹjọ́ gíga ìlú Àbújá tó wà ní Maitama, tó sì jẹ́ pé ọjọ́ kẹtàdínlógún oṣù kejì ọdún 2026 tàwa yìí February 17, 2026 ni onídàájọ́ H. Muazu ló sún ọjọ́ ìgbẹ́jọ́ sí, ṣùgbọ́n tó ní ká fi Gidado Ibrahim ká fi sọ́gbà ẹ̀wọ̀n títí dìgbà náà ká sì máa wá Halimat Adéníkẹ́ Tẹ́júoṣó tó ti sálọ ní tiẹ̀ kiri.